ẹ̀yin èèyàn mi ṣe wà pa mo tún dé o mo tún ti bá yín gbé búrẹ́dì wá ẹ lọ wá bọ́tà sí ẹni tó bá sì jẹ́ wà ṣé gbogbo yín lẹ mọ ìyá tí wọ́n kọ ẹ lọ ní mẹ́wàá kẹ ẹ jókòó ṣé gbogbo yín lẹ mọ ìyá tí wọ́n kọ. ẹ̀yin náà mọ̀ wípé ní bàbá táwọn náà mọ̀ ń kọrin yìí tí wọ́n ń pè ní Aláwìyé ni ìyá náà fẹ́. ṣé wá rí nǹkan kan wà níbi dynamics bàbá náà pẹ̀lú torí wọ́n ti lọ lè fẹ́ ìyàwó kẹta. Ikú pani lọkùnrin mi o. Ṣẹ́rí ẹjẹ́ amú láti bẹ̀rẹ̀. Ṣẹ́rí gbogbo òòtù ní ọ̀dọ̀dẹ̀ ọkùnrin níwọ̀n tó bá jẹ́ ìyàwó kẹta ìyàwó kejì. Mọ́ retí òòtìrì. Bẹ́ẹ̀ ni kò sí pé èmi ni ìyàwó kejì. Mọ́ retí pé ìkẹta ń bọ̀. Ṣẹ́wárí tó bá ní nǹkan tí kìíní ti kọ́ mi. Òun náà ni pé when it comes to relationships, men don't care about your feelings as a woman. Men go for what they want. They don't think twice about it. Wípé ẹni tí mo fẹ́ fẹ́ ṣì kejì yìí ìyàwó mi mọ̀ dẹ́ni yìí mọ̀ ẹni tí mo fẹ́ fẹ́ ṣì kẹta yìí ìyàwó mi mọ̀ dẹ́ni yìí mọ̀. Men don't care. They don't care about your feelings. Ṣé mo kí n gbà mí wà tọkùnrin bá fẹ́ yàwó léyàn kèé káyàn lára lọ títí tó bá jẹ́ wípé ẹni tó fẹ́ lé ẹni tó tiẹ̀ mọ̀ rí tó gbúrò rẹ̀ rí. But now I understand that a lot of times ṣe ara àwọn tọkùnrin yìí ń fẹ́ lé àwọn obìnrin wọn déédéé igi mú wọn ni wọ́n wà. Let's talk about the Hajiya Ruqayyah herself tí wọ́n jẹ́ ìyàwó kejì sí bàbá yìí. According to nǹkan tá a gbọ́ òun náà ni pé wọ́n lọ lè ṣe backup singer fún Aláwìyé ibẹ̀ lọ̀rọ̀ wọn ti wọ̀ ó dà wọ́n ní first wife gan-an pé àwọn náà wọ́n yóò dùn yẹn kò ṣe ní dùn yẹn. Ní ìsinyìí bàbá yìí ti wá lọ lè fẹ́ ìyàwó ẹlẹ́ẹ̀kẹta. Ṣé mọ̀ pé ìyàwó ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n fẹ́ yìí housewarming tí ìyá wa Bàṣírì mi ṣe ilé tí wọ́n rí ìyá yẹn sí tó jẹ́ pé bàbá yìí gan tún wà níbi alẹ́ lómi inú àwa obìnrin ṣe à ń sùn tí ẹni tó lè ṣe kópa wá. Bàbá yìí tún ṣe latest house owner níbi tí wọ́n ti ń sa ìyá yìí. Màmá ò ní ilé tuntun. Congratulations. Latest house owner níbi housewarming tí wọ́n ṣe ẹni tí bàbá yìí fẹ́ níyàwó kẹta ìmọ̀ ń bẹ́nu àwọn tí wọ́n wá síbi housewarming láti wá ná ìyá Bàṣírì mi lówó kódà nígbà tí ìyá yẹn tún náwó gan-an tó sọ fún ìyá yẹn pé ẹ ṣé gan ma ọ láì mọ̀ pé ọkùnrin ẹgbẹ́ mọ̀jẹ̀ sọ̀rọ̀ torí tá a bá ní ká wò ó lóní sáà tá a bá lè ṣe àbòsí. Hajiya Ruqayyah náà wọ́n wá ṣe backup singer ìgbàláyè ń bẹ wípé ìyàwó alákọ̀ọ́kọ́ náà mọ̀ fúra wípé eléyìí tí ń bọ́kọ̀ mí gbèrin tó wá bá ṣe backup singer tí èyí pé nǹkan ó padà wà láàrin wọn kíníkan. Àmọ́ tẹ́ bá wá wo sàásùn bàbá yìí ṣé eré yìí tó máa ń sọ pé obìnrin ni gold digger ṣe gold tọkùnrin bá fẹ́ wá gold. Ihun tí mo sì ti rí nísìn lọ́pọ̀lọpọ̀ òun náà ni pé a lot of women who have made it, some of these men are now using them as retirement plan wípé obìnrin ti lówó lọ́wọ́ láìsọkùnrin ó lè tọ́jú ara ó lè ṣe kíní kan gbogbo wọn ń rọrí síbẹ̀ because you know men are quite intimidated by women who have money ẹ mọ̀ jà parọ́ fúnra wa. Òun ló fi jẹ́ pé tẹ bá wá jàjà rèé tó mójú kúrò kó mọ̀ pé wá gbà tiẹ̀ ni. Àmọ́ ṣé rí kí ni nǹkan tí mo fẹ́ fi ṣe àkórí gbogbo tí mo fẹ́ sọ yìí kọ́rọ̀ mi má bàa pọ̀ jù. Men will stain your white. Men they will stain your white. Àníbi tó tẹ̀ tó wá fọ́n nìdè ṣe rí ó tìrì eléyìí ìyá yìí wọ́n fi style ìgbéjà wa ni o àmọ́ ìjà tí ìyá yìí wá gbé wa ó ní voice note kan tí ń play fún yín. Ṣé àmọ́ kí bàbá Aláwìyé àti ìyá Bàṣírì mi they both have this Hajj and Umrah travel and tours company that they both established tó yẹ pé fọ́tò bàbá Aláwìyé àti Hajiya Bàṣírì ní bẹ́ẹ̀. When this woman wanted to repost it ìyẹn ó tìrì wa tí wọ́n fẹ́ repost wọ́n sì gbé fọ́tò tiwọn síbi tí Hajiya Ruqayyah like there is something sharing normally àwọn ọkùnrin they themselves they understand that ìkùnsínú máa wà láàrin ìyàwó kejì sí kẹta sí kẹrin sí ìkejì sí kẹta sí kẹrin. Òun ló fi jẹ́ pé kò sí kan tọkùnrin bẹ̀rù jù láyé ju wípé kóun fẹ́ àwọn ìyàwó méjì kí wọ́n jọ gírí lọ. Ẹsẹ̀ wọlé you just came you just got wedded to the man and for some reason you've tried to erase that woman away from that man.
àwa wí tán nínú voice note yẹn wọ́n ṣe ẹ má bínú mà ẹ wò ó kò ń ṣe pé ikú pani ní òtìrí wa tí wọ́n ń bọ̀ yìí. ìtọ́lọ́hún tó yà nù bí mo mọ̀ mi wá láti wá bá yín ṣe competition lórí iléeṣẹ́ yìí wà láìsàlẹ̀ sẹ́ńdẹ̀ lẹ́nìkan ọlọ́run dẹ̀ rí àníyàn mi but ẹ understand mi mọ bí lè ṣe jẹ́ so mi ìdẹ̀mìíràn tó sáré screenshot ẹ̀ sí yín kẹ́yìn gan tó rí làlájì ti pè mí pé kí n lọ delete ẹ̀ ní kíákíákíá kí ló tí mo lè lọ post irú nǹkan bẹ́ẹ̀ yẹn mo bẹ̀ yín ni. àwọn eléyìí mọ báyẹn pretend ẹ má bínú mi tiẹ̀ mo bó ṣe ṣẹlẹ̀ mi láti yọ picture yẹn yín náà dẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ gan mo máa ń bá yín repost gbogbo àwọn flyers yín yẹn which means she is someone that knows this woman. Men don't care. That's why I used to say as a woman, be selfish with your love sometimes. Ó ti rí ẹ̀yin ni mo bá lọ́rọ̀ ṣẹ́ríkẹ́ tó dé kò sẹ́ni tó mọ̀ wípé Hajiya Rukoya ni wọ́n establish Hajj and travel company tí gbogbo agbára lórí pé it is a joint company by the husband and wife àmọ́ fọ́rọ̀ kan nísìn ẹ ti jẹ́ kí gbogbo ẹ ti sọ di ṣùgbọ́n yànnàyànnà téèyàn bá wọlé tó bá wọlé èèyàn mọ́ da gbogbo ẹ̀rú sọ̀rọ̀ mi yẹyin tó bá wọlé èèyàn mọ́ da gbogbo ẹ̀rú just be someone that would want to be a party to okay let me make this whole thing nice let me be a party then tó bá wá rí pé mo ń ṣe dáadáa sí àwọn ìyàwó ọkọ mi gan wọn ṣe kí ni then you can move back bọ́ ẹsẹ̀ dé ni ẹsẹ̀ ti fẹ́ pa òòtù rẹ̀ ọlọ́run kò mọ̀ bàṣírí gbogbo wa fi amẹ́ni lọ.